àti ẹni tó gbà pọ́lọ́run bá ló dá òun sáyé àti ẹni tí ó gbà ìmá gbà ẹni tí ó gbà kò kò sọ wípé kò kí í ṣe Ọlọ́run bá ló dá wa. قال يا قوم اتبعوا المرسلين الحمد لله الذي خلق الخلق لعبادته وأمرهم بالتوحيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله. Dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá wa sáyé àti ẹni tó gbà pọ́lọ́run ọba ló dá òun sáyé àti ẹni tí ó gbà ìmá gbà ẹni tí ó gbà kò sọ wípé kò kí í ṣe Ọlọ́run ọba ló dá wa. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba yìí, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Ọba tí a dá ọpẹ́ fún lọ́ba tó jẹ́ wípé pàtàkì ìdí tó fi dá wa ó ní li'ibadatihi, ká lè bá máa jọ́sìn fún. Ó dẹ̀ pa wá láṣẹ ká mọ̀ ní ẹyọ kan ṣoṣo. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá kó máa bá Ànábì Muhammad, Ànábì gbẹ̀yìn, àti gbogbo àwọn ará ilé ẹ̀. Kọ́lọ́run bá lékè ọlá kó tó bá ṣe ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún àwọn àfáà wa lóríṣiríṣi. Àwọn tó jẹ́ pé àwọn ni àrólé àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba láti gbogbo ìjọ pátápátá ló máa ń ní àwọn àfáà tó máa ń jẹ́ àrólé fún àwọn ànábì wọn tí wọ́n bá ti lọ tán. Gbogbo àwọn àfáà wa tí ó kọ́ wa, Kọ́lọ́run bá lékè ọlá kí kó bá ṣàlékún dáadáa fún wọn. In short, eléyìí ni ìtàpè níbi introduction ní èdè ti Yorùbá. Let's talk Islam lédè ti Yorùbá. Naam, àti gbìyànjú sí díẹ̀ sílé ayé, oríṣiríṣi àwọn láti kàwé, ká primary, secondary, ká gíga, lọ ṣiṣẹ́ láàárọ̀, lọ di professor, oríṣiríṣi. Ẹ jẹ́ ká wá àsìkò díẹ̀ náà, ẹ jẹ́ ká wá àsìkò díẹ̀ ká wá sọ̀rọ̀ nípa Islam yìí. Lórí ti tètò yìí, Yorùbá ni a fi máa bára wa sọ̀rọ̀. Mọ̀ kò dàbí ti Yorùbá pé má lè yìnbó nínú o, rárá, yóò máa ní àwọn èyìnbó díẹ̀díẹ̀ nínú. Torí ìdí tá a fi kọ́kọ́ mú ti wá ni pé báwọn àgbà ilẹ̀ Yorùbá ṣe máa ń sọ, ilé ni a ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin ara wa náà, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú èdè tiwa tí a gbọ́yé. Gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àlekọ́lá ṣe sọ́nà Al-Qur'ani wípé wa ma arsalna min rasul, a'udhu billahi minash shaitani rajim, wa ma arsalna min rasulin illa bilisani qawmihim liyubayyina lahum. Ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni liyubayyina lahum. Wa Muhammad sallallahu alaihi wa sallam, àwọn tó ti ṣíwájú àtàbá rán àwọn ànábì, a máa ń rán wọn pẹ̀lú èdè ìjọ wọn ni. Ṣùgbọ́n ìdí tá a fẹ́ lò ń bẹ̀ ni pé liyubayyina lahum, kó lè bá a lè ṣàlàyé yékéyéké fún wọn. Má jẹ́ pé máa wá lọ́jọ́ ìgbéde àlìkíyámọ̀ pé tó ń sọ ìyá àgbọ́yé àjẹmí yóò àrọ̀bí, tó bá jẹ́ pé àjẹmí ló sọ àgbọ́yé, owó náà mọ̀ pé nígbà tó wá àgbọ́yé. Ìdí yẹn tó fi jẹ́ pé ní táwọn afáwa máa ń gbé wa níyànjú ni pé ká bára wa sọ èdè tiwa, ó máa ń jẹ́ ká lè gbọ́ ọ̀rọ̀ ìwáyé. So ní ẹ̀ǹtí ànígbàsíkò tó rà ní eléyìí ni ìsọ̀rọ̀ àkọ́kọ́ sọ lórí ètò yìí, Let's Talk Islam. In tí a dẹ̀ máa gbéyẹ̀wò lórí ẹ̀ ni nípa kí ni ìdí pàtàkì tí a fi wà nílé ayé yìí. Oríṣiríṣi ni ọ̀rọ̀ tó ń bẹ nílé ayé káàkiri. Lóyún ni kò sí, láti wáyé náà ni, tàbá wáyé àkú náà lálọ, àwọn bàbá wa ti wá, wọ́n ti ṣe tí wọ́n ti lọ. Àwa náà wà sáyé ajáyé, àwáyé má jáyé, ìwọ ló mọ̀. Ẹni tó ti wá lánàá jẹ tiẹ̀, ó ti lọ. Jẹ́ káwa náà ṣe tiwa, káwa náà jẹ tiwa ká lọ. Ṣé bó ṣe yẹ kó rí lélẹ̀? Kí ni ìdí pàtàkì tọ́nà bá tó fi ràn wá sáyé? So tá máa gbéyẹ̀wò òun ni alákọ̀ọ́kọ́ lórí ilé. Ṣùgbọ́n nǹkan tó wá ṣe pàtàkì jùlọ tí a fi ṣí ètò yìí, òun ni nípa pé nílẹ̀ Yorùbá tá bá wò, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ mùsùlùmí. Ilẹ̀ Yorùbá ilẹ̀ Islam ni. Ọ̀pọ̀lọpọ̀ wá béèrè lọ́wọ́ mi ní ẹ̀yin tá Nàìjíríà, mélòó ni àwọn mùsùlùmí tó wà ń bẹ̀, mélòó pébi tí mo ti wà máa
orí ibi tẹ́mi ti wá ò nílẹ̀ Yorùbá àwọn mùsùlùmí náà la ṣe pọ̀ jù kódà ẹni tí ò ṣe Islam mọ́ lé ní bá wo ká tó wo bàbá ká wo ìyá ká wo kíní ká wo ẹ̀gbọ́n ká wo àbúrò kíní ìkejì a rí i pé mùsùlùmí ni ọ̀gọ̀rọ̀ wa ṣùgbọ́n wá ṣe ni ní lára nǹkan tí nígbà tí à ń ka gbogbo ẹ̀ tá à ń dé yunifásitì tá à ń ṣe tá a ṣáà ń ka mọ́ra wọn a realize pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́rọ̀ ẹ̀sìn yíyé tó èyí fa ìdí tó jẹ́ pé àwọn kan ya wọn láwọn ò ṣe Islam mọ́ àwọn máa ṣe ti Christianity àwọn kan ya àwọn kan ní ọ̀kan tí ẹ̀ ṣe kankan mọ́ wọ́n wà agnostic àwọn ò yọ́lọ̀ gan wà gan àwọn kan ní rárá àwọn ọgbọ́n lọ́wọ́ wà ó gbàtà ibi tá a kàwé dé àyẹ̀wò tó wà máa forí bọlẹ̀ ara ọ̀nà kí làwọn ti wá so oríṣiríṣi ọ̀rọ̀ wà so ó ṣe pàtàkì a wà máa gbá àwọn ọ̀rọ̀ yẹ̀ wò èyí tó wá burú jù níbẹ̀ ó ní wípé ikọ̀ tó tún wá kù àwọn tó wá tún ṣe Islam yẹn a tún wá lu ẹbọ papọ̀ mọ́ eléyìí tí wà máa sọ̀rọ̀ lé lórí jù lọ ó ní àwọn àmúlùmọ́lá yìí báwo ni a ṣe fọ ẹ̀sìn wa mọ́ fẹ́ẹ́ tó ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni tó sì wà nù Islam náà tó sì ń pè mùsùlùmí ní mí báwo la ṣe ṣe àfọ̀mọ́ ẹ̀sìn yìí tí ó dàbí ìtọ́lọ̀ bá ràn wá torí pé gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àlékọ́ láti jẹ́ kó yé wa ìdí tó fi rán wa bó ṣe wà ní Al-Qur'an ni pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àti àwọn tó fẹ́ àtàwọn tí ò fẹ́ ìdí tẹ́mi fi dá yín èmi Ọlọ́run ọba yín ni pé kẹ́lẹ́ bá jọ́sìn fẹ́mi Ọlọ́run ọba kò dẹ̀ sí ìjọ kan tó ti wá àfi kó jẹ́ wípé Ọlọ́run ọba àlékè ọlá yóò gbé dìde láàrin àwọn ìjọ yẹn àwọn òjíṣẹ́ tí ó máa sọ fún wọn ani i'budullaha wajtanibut taghut pé Ọlọ́run ọba tó dá yín ní kẹ́sìn ẹ jìnnà sí nǹkan míì táwọn èèyàn bá lè máa rí kan sìn lẹ́yìn Ọlọ́run ọba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì gbẹ̀yìn náà kò yẹ kó gbò lẹ́ni tó jẹ́ pé n tó náà ń sọ lélẹ́yìí fáwọn ènìyàn Ọlọ́run ọba àlékè ní kó sọ fáwọn kul inni umirtu an a'budallaha mukhlisan lahu dini sọ fún àwọn ènìyàn pé yín tó pa mí láṣẹ ni pé kí n jọ́sìn fọ́lọ́run ọba mukhlisan kí n láwùdí ni kí n fọ ẹ̀sìn mi mọ́ mukhlisan kí n fọ́ fún Ọlọ́run ọba yìí kí n má mú oríṣiríṣi nǹkan kan papọ̀ mọ́ ṣùgbọ́n látara ète shaitan ó ní pé Ọlọ́run ọba ò ní gbójíṣẹ́ kan dìde àfi kó yẹ pé gbà tí ó bá lọ tán ni ṣàìtàn ó wá sọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ yóò wá máa mú oríṣiríṣi wá fún wọn gẹ́gẹ́ bó ṣe ti ṣe àdéhùn fún wa láti ìgbà tá a ti wà lọ́dọ̀ àwọn bàbá wa gbogbo ilé láṣàlàyé introduction lásán lélẹ̀ àtẹni tí ó gbà pé àṣọlọ́ngàn wà àwọn bàbá òun bàbá rẹ̀ gbogbo ilé pẹ̀lú gọlọ́ọ̀bá a ṣàlàyé lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan pẹ̀lú gọlọ́ọ̀bá pẹ̀lú bí Al-Qur'ani ṣe mú wa lẹ́yìn tó jẹ́ ìwé fún gbogbo àgbáláyé a jẹ́ pé tá bá ń wo Al-Qur'ani kò ní jẹ́ pé Lárúbáwá nìkan Al-Qur'ani wà fún gbogbo àgbáláyé ni wa ma arsalnaka illa rahmatan lil alamin àránwọ̀ Muhammad sallallahu alaihi wasallam àfi kó jẹ́ ìkẹ́ agbé ìkẹ́ yẹn lé ẹ lọ́wọ́ rahman ni Al-Qur'an lil alamin fún gbogbo àgbáláyé so gbogbo nǹkan tá máa mú wá nínú ọ̀rọ̀ yìí kì í ṣe pé bóyá ẹ̀yà kan àbí ìran kan àbáwọn kan ní tí ó ṣàǹfààní fún gbogbo àgbáláyé lọ́lọ́ọ̀bá àlekọ́ láfi rán Ànábì sallallahu alaihi wasallam eléyìí ni àwọn nǹkan tí a máa gbé yẹ̀wò lẹ́yọ la máa wò lẹ́yọ kọ̀ọ̀kan ibi tá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba a máa wò pẹ̀lú èyí tó gbajúmọ̀ jùlọ nílẹ̀ Yorùbá ó náà ní pé ẹ̀sìn àbáláyé èyí tó mú wáyé ó wà ní kó má kírun tiẹ̀ ká ṣe ẹ̀sìn tí a torí èyí tó mú wáyé ẹ̀sìn ará Amákà ni ẹ̀sìn àjòjì ni jẹ́já ṣe èyí tá a báláyé ẹ̀sìn àwọn bàbá wa kílẹ̀ ẹ̀sìn àwọn tá a báláyé àwọn ọ̀nà bàbá wa tá a báláyé ṣé dáàdì tèmi ni àbí dáàdì tèmi báwo ni a máa wò lẹ́yọ kọ̀ọ̀kan ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú gan náà bá so ní ráńpẹ́ eléyìí ni ìṣíjú bí introduction fún ètò yìí let us talk about Islam ní Yorùbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Islam so orúkọ ti tèmi ó ní Abu Abdulrahman Ishaq Ọlọ́run ní Ṣọlá Aluthi ọmọ bíbí Èkìtì lèmi ó lè yà pé èdè ẹnu rẹ wà dẹ́ jọ Yorùbá rẹ ò jọ Yorùbá Èkìtì torí pé ìlú Ọ̀ṣun ni wọ́n bí mi sí ibẹ̀ ni Yorùbá ẹjọ́ tẹ Ìkirè díẹ̀ bẹ́ẹ̀ ni Ìkirè náà bí mi sí ibẹ̀ ni mo dàgbà sí
onímọ̀ báwo la ṣe pè doctor ti health, physical health ó ní mí, tó ń tọ́jú pọ̀nà mental health, a máa ń pè bí a lè pè bí psychiatry, àwọn tó ń mójútó àìsàn tó yàtọ̀ sí àìsàn tara. Ṣùgbọ́n lórí ètò yìí in tí a mójútó ní àìsàn ti tẹ̀mí, so a fi ti doctor a fi yẹn sílẹ̀, a wà mójútó ti àìsàn ti tẹ̀mí torí lè ṣe pàtàkì. Pẹ̀lú gọ́lọ̀ bá ní jẹ́ kí ètò yìí kó máa pẹ́ 10 to 15 minutes max, ó pọ̀ tán 15 minutes a máa gbé yẹ̀wò. Ohun tí a dẹ̀ máa fi ṣe ẹ̀rí, torí tó bá yẹ pé ní àwùjọ school university òun kálukú máa quote reference, kí ni reference ẹ, kí lẹ̀ rí, kí ló ṣẹlẹ̀, eléyìí sọ báyìí, eléyìí sọ báyìí, Darwin sọ, eléyìí sọ pé, eléyìí sọ pé. Èyí táwọn ó máa fi ṣe ẹ̀rí tiwa ó ní Al-Qur'an tọ́lọ̀ ọba àlekèọlá tó sọ̀kalẹ̀ kó lè bá jẹ́ ìmọ̀nà fún gbogbo àgbáláyé, àti ọ̀rọ̀ tí àlàyé tá Nábì sallallahu alaihi wasallam tó wá ṣe fún wa. So nǹkan tí a kàn tọrọ lọ́dọ̀ ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa ó ní wípé a ti máa yẹ̀wò pé dókítà lẹ́ni yìí o, bóun ló tó wá ṣe fẹ́ máa tún jíṣẹ́ àwọn àfáà ṣe lẹ́gbẹ̀gbẹ́, a jẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ ẹ rí pé kò ní dàbí tàwọn àfáà pọ́nbélé, àṣìṣe ó máa wáyé. So èyí tó wá jẹ́ ta fẹ́ jẹ́ ká máa bára wa ṣe ni pé tá bá ti wá ń rí àṣìṣe kan tó bá wà ń bẹ̀, bí àwọn kọ́mẹ̀ntì ìsàlẹ̀ a lè ká kọ síbẹ̀ tàbí a máa fi email sí abẹ́ rẹ̀, kọ́kọ́ send message Ishaq eléyìí báwo ló ṣe rí sí, ó dà pé eléyìí kú díẹ̀ káàtó, eléyìí ni nǹkan tó tóbi jù, àǹfààní tí a lè ṣe fúnra wa lórí eléyìí ni àǹfààní tó ga jùlọ, eléyìí dẹ̀ ní nǹkan tó jẹ́ pé mo ń tọrọ lọ́dọ̀ oníkálukú. Abi Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kọ́lọ̀ balẹ̀kọ́lá kó fi ṣe ní àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Bá ṣe máa bára wa sọ̀rọ̀ lọ́nà kọ́lọ̀ balẹ̀kọ́lá kó ṣe nírọ̀rùn fún wa, àti àwa tí a máa sọ àti ẹni tí ó máa gbọ́ kọ́lọ̀ balẹ̀kọ́lá kó fi